tó ó ti wá dojú ẹ̀ báyìí o. Atinuke Ogungbe tú àṣírí ńlá tó wà láàrin òun àti Wunmi Ajiboye tó ti fìgbà kan jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ Segun Ogungbe pẹ̀lú ìkìlọ̀ ńlá. Èyí lohun tó sọ. Ó ga o, ṣé ìkọjá ààyè la máa pe eléyìí ni tàbí àkóbá? Sẹyin náà ti gbóhun tó ṣẹlẹ̀ láàrin ọmọkùnrin yìí àti Dayo Amusa táwọn èèyàn fi ń béèrè bàbá ọmọ rẹ̀. Sẹyin náà ti gbóhun tó ṣẹlẹ̀ láàrin Portable àti Queen Dammy ìyàwó Aláàfin tẹ́lẹ̀ táwọn èèyàn fi ń pariwo pé kò jẹ́ bẹ́ẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Tó ó ti wá dojú ẹ̀ báyìí o. Atinuke Ogungbe tú àṣírí ńlá tó wà láàrin òun àti Wunmi Ajiboye tó ti fìgbà kan jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ Segun Ogungbe pẹ̀lú ìkìlọ̀ ńlá. Èyí lohun tó sọ. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa tí kò fi bẹ́ẹ̀ hàn nínú eré mọ́ ni Atinuke Ogungbe tó jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ̀ òṣèré ẹgbẹ́ rẹ̀ Segun Ogungbe tú àṣírí ńlá lórí ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Wunmi Ajiboye. Atinuke tó jẹ́ ìyàwó àkọ́fẹ́ òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ dáadáa ni Segun Ogungbe ti jáde láìpẹ́ yìí láti tan ìmọ́lẹ̀ sí awuyewuye kan tó ń lọ káàkiri nípa òun àti ìyàwó ọkọ rẹ̀ tẹ́lẹ̀ ìyẹn Wunmi Ajiboye tóun náà jẹ́ òṣèré tíátà tó bímọ ọkùnrin méjì fún Segun Ogungbe ṣùgbọ́n tó ti kúrò lọ́ọ̀dẹ̀ rẹ̀ báyìí. Tẹ́ ẹ mọ̀ pé nǹkan táwọn èèyàn ń sọ kiri nípa wọn ni pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni Wunmi Ajiboye àti Atinuke Ogungbe tó wá di pé Wunmi Ajiboye fi ọ̀bẹ ẹ̀yìn jẹ níṣu pẹ̀lú bó ṣe fẹ́ ọkọ rẹ̀ tó sì bímọ méjì fún. Wọ́n sì tún máa sọ pé ìgbà tí owó tán lọ́wọ́ Segun Ogungbe ni Wunmi bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó kó ẹrù rẹ̀ jáde nílé òṣèré ẹgbẹ́ rẹ̀ yìí. Ṣùgbọ́n tí Wunmi náà sì ti jáde láti sọ pé irọ́ pátápátá ni eléyìí. Ó ní dípò bẹ́ẹ̀ ọmọkùnrin yìí ló ṣe àìdá fún òun pẹ̀lú bí òun ṣe ṣe àtìlẹ́yìn fún un tó. Wunmi ní níṣe ni Segun máa ń kó ìbásùn fún àwọn ọmọ iṣẹ́ òun. Ó ní ó ṣe é débi pé ó fún ọ̀kan lára wọn lóyún tó sì lọ ṣẹ́. Ṣèrébìnrin ilẹ̀ wa tó jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo yìí ní àwọn ìwọ̀sí wọ̀nyí ni òun kọ̀ ló jẹ́ kí òun kó ẹrù òun tí òun sì jáde lọ́ọ̀dẹ̀ rẹ̀. Gbọ́n pẹ̀lú gbogbo àwọn àlàyé Wunmi yìí náà níṣe làwọn èèyàn ń bu tí wọ́n ń sọ pé ó rábòdìyẹ lọ́jà òkòwò lè. Wọ́n ní ṣe tó bá ń yí ogún tó ń pọgbọ̀n sí olówó rẹ̀ máa gbé sórí igbá ni. Wọ́n ní ṣe bóun náà ṣe gba ọkọ rẹ̀ tímọ́tímọ́ yìí kọ́ nìyẹn ni. Àbí èwo wá lẹ́kún ẹni tó rí oko ìkúnlẹ̀ tó lọ gbẹ̀pà síbẹ̀. Gbọ́n ní báyìí o, ìyàwó Segun Ogungbe tí òun náà jẹ́ òṣèré yìí ti jáde o. Ó sì ti ṣàlàyé pé òun àti Wunmi kì í ṣe ọ̀rẹ́ láti ìbẹ̀rẹ̀ kó tó wá di pé ó fẹ́ ọkọ òun. Léyìí tó lòdì sí ohun tí àwọn èèyàn ń gbé káàkiri nípa wọn. Ó ní àhesọ lásán lélẹ́yìí nítorí pé àwọn kò súnmọ́ ara wọn débi pé àwọn máa jọ jọ́rẹ̀ẹ́. Atinuke ní ìgbà tí ọkọ òun fẹ́ ni òun wò pé kí àwọn jọ súnmọ́ ara wọn gẹ́gẹ́ bí ìyálé àti ìyàwó tó wà lọ́ọ̀dẹ̀ ọkọ kan náà tí òun sì gbà tọwọ́ tẹsẹ̀ táwọn sì jọ ń kọ́mọ olùbọ́pọ̀ kó tó wá di pé ìpínyà dé láàrin Wunmi àti Segun Ogungbe. Obìnrin yìí ní kí àwọn èèyàn já mi lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bí Ogungbe. Ó ní kí wọ́n fi àwọn sílẹ̀ kí wọ́n sì yéé pariwo mọ̀lẹ́bí àwọn kiri mọ́. Bẹ́ẹ̀ ni kí wọ́n yéé sọ ohun tí kò ṣẹlẹ̀ kiri nípa ìdílé náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ Atinuke ṣàlàyé báyìí pé èmi ni ìyàwó àkọ́fẹ́ lọ́ọ̀dẹ̀ Segun Ogungbe nígbà tí Wunmi sì wà lọ́ọ̀dẹ̀ rẹ̀ tó jẹ́ ìyàwó kejì. Èmi àti ẹ̀ kì í ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ láti ìbẹ̀rẹ̀ kó tó fẹ́. Bẹ́ẹ̀ ni kò sí obìnrin tínú rẹ̀ yóò dùn láti bá ẹnikẹ́ni pín ọkọ rẹ̀. Ṣùgbọ́n nítorí ìfẹ́ àti ọ̀wọ̀ tí àwa méjèèjì ní fún ọkọ wa la ṣe di ọ̀rẹ́ lẹ́yìn tó fẹ́ Segun Ogungbe tán. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín ẹ fi mọ̀lẹ́bí Ogungbe sílẹ̀ ní àlàáfíà. Wunmi kò fìgbà kankan jẹ́ ọ̀rẹ́ mi o. Báyìí ni Atinuke ṣe àlàyé rẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ ò bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá yìí náà ni Segun Ogungbe lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán Oyinmọ́mọ́ TV. Ó sì ṣàlàyé pé bí ìyá ni Atinuke Ogungbe jẹ́ sí òun. Ó ní ipò tí ìyàwó òun yìí wà ti kọjá ti ìyàwó nìkan. Bẹ́ẹ̀ ló tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé láéláé táyé máa fi parẹ́ òun kò lè fẹ́ ìyàwó míì. Ó ní nítorí kò sí ohun tí òun wá nínú obìnrin tí Atinuke kò fún òun àti pé òun ò lówó tí òun máa tún máa ná lé obìnrin kankan lórí lọ́wọ́ tí òun wà báyìí. Bẹ́ẹ̀ ló tún mẹ́nu ba ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Wunmi Ajiboye tó ní ìbáṣepọ̀ àwọn ti padà di ti iṣẹ́ nìkan báyìí. Ó ní àwọn tí ẹ̀jọ́ ń ṣe iṣẹ́ kan lọ́wọ́ táwọn sì jọ máa ṣe ìpolówó rẹ̀ tó bá jáde tán. Segun Ogungbe tẹ̀síwájú pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán wà láàrin òun àti àwọn ọmọ òun tí Wunmi bí fún òun. Bẹ́ẹ̀ ló ní òun ní àǹfààní láti rí wọn ní ìgbàkúgbà àti láti ṣe ojúṣe fún wọn gẹ́gẹ́ bí bàbá. Ó ga o, ṣé ìkọjá ààyè la máa pe eléyìí ni tàbí àkóbá? Sẹyin náà ti gbóhun tó ṣẹlẹ̀ láàrin ọmọkùnrin yìí àti Dayo Amusa táwọn èèyàn fi ń béèrè bàbá ọmọ rẹ̀. Wọn kan ti fẹ́ tún bẹ̀rẹ̀ sí ní gbémú lórí ọ̀rọ̀ bàbá ọmọ arẹwà òṣèré ilẹ̀ wa ní Dayo Amusa táwọn èèyàn mọ̀ sí Wunmi ìbẹ̀rù látàrí bí ọkùnrin kan tó ti ní ìyàwó sílé tó sì ti
fi bímọ ṣe ń kọ ẹnu ìfẹ́ sí òṣèré ilẹ̀ wa yìí. Kódà níṣe ló kọ ọ̀rọ̀ ìfẹ́ sí ní abala ìtàkùrọ̀sọ ìyẹn DM rẹ̀ lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀. Ohun táwọn èèyàn tó gbọ́ sí ọ̀rọ̀ yìí sì ń sọ ni pé Dayo ló kúkú fà á. Wọ́n ní nítorí bí kò ṣe fi ọkọ rẹ̀ hàn tàbí jẹ́ káyé mọ bàbá ọmọ rẹ̀, ọ̀nà ọ̀dà tí ọ̀pọ̀lọ́ tí kò wọ̀ ò ṣe níṣẹ́ gìrì sí lára nígbà tí wọ́n ti rò pé kò lólúwa. Bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí ọ̀wọ̀ fún obìnrin tí kò bá ládé orí. Fúdìí èyí ó yẹ kí òun náà gbé ojú ọkọ rẹ̀ tàbí bàbá ọmọ rẹ̀ jáde káwọn èèyàn yéé fi ìlọ̀kulọ̀ lọ. Ọkùnrin kan ló kọ̀wé sí Dayo Amusa pé òun fẹ́ fẹ́ o. Ó ní òṣèré yìí wù òun láti fi ṣaya. Tí òṣèré ilé wa yìí sì tú àṣírí ọmọkùnrin jáde lórí ayélujára. Ọmọkùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Bass Ls lórí ayélujára ló kọ̀wé ìfẹ́ sí Dayo Amusa báyìí pé ìyàwó mi tòótọ́, mo nígbàgbọ́ pé o wà lálàáfíà. Báwo ni iṣẹ́ àti ayé rẹ lápapọ̀? Tó o bá rí àtẹ̀jíṣẹ́ mi yìí jọ̀wọ́ fèsì. Ó máa wù mí kó jẹ́ ìyàwó mi àti ìyá àwọn ọmọ mi. Bó tilẹ̀ jẹ́ pé mo ti ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ ni mo ti bí ọmọ kan. Ṣùgbọ́n mo fẹ́ bí ọmọ alábùkún fún méjì pẹ̀lú rẹ. Mi ò fẹ́ ìbáṣepọ̀ orí ayélujára o. Àti pé ohun tí mo fẹ́ pẹ̀lú rẹ ni ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú àwọn ọmọ tó sì máa já sí ìgbéyàwó. Mi ò pé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tí mo jẹ́, mo sì mọ̀ pé ìwọ náà kò wà láìní àbàwọ́n. Ṣùgbọ́n mo fẹ́ ká gba àìpé àwa méjèèjì ká sì máa dàgbà sí ká ṣiṣẹ́ lórí rẹ̀ tá ó fi di ẹni pípé. Báyìí ni ọmọkùnrin ṣe kọ̀wé ìfẹ́ sí òṣèré ilẹ̀ wa yìí. Tí Dayo náà sì gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ gbọ́, ta ni ò fẹ́ ohun tó dáa? Lẹ́yìn tí Dayo gbé ilé ìjáde níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi ọmọkùnrin ṣe yẹ̀yẹ́. Tí wọ́n ní èèrà rẹ̀ fẹ́ gbé pòpòrò, wọ́n ló fẹ́ gbé ohun tó jù ú lọ. Àwọn kan ní kí ló dé tí ò tiẹ̀ lọ bá ìyàwó rẹ̀ kí wọ́n jọ gba ìpè tán ara wọn, kí wọ́n sì máa ṣiṣẹ́ lórí rẹ̀ títí tí wọ́n á fi di ẹni tó pé gẹ́gẹ́ bó ṣe sọ nínú àtẹ̀jíṣẹ́ rẹ̀ yìí. Wọ́n ló ṣe wá jẹ́ Dayo Amusa ló ń wá kiri. Bẹ́ẹ̀ làwọn míì ní wọn ò ṣe ní máa fi ọ̀rọ̀ ìfẹ́ lọ Dayo nígbà tí kò gbé ọkùnrin kankan jáde yálà gẹ́gẹ́ bí ọkọ tàbí bàbá ọmọ rẹ̀. Wọ́n ní ọmọkùnrin kò lẹ́bi láti kọ ẹnu ìfẹ́ sí Dayo nítorí pé àti ọjọ́ táráyé ti dáyé lọkùnrin ti ń kọ ẹnu ìfẹ́ sóbìnrin. Ó sì máa kù sí lọ́wọ́ láti gbà tàbí láti kọ ọ̀rọ̀ ìfẹ́ náà. Àwọn míì sì ní gbogbo gbajúmọ̀ kan ló máa ń pàtẹ ọkọ sórí ayélujára àti pé kì í ṣe dandan ni kí Dayo ṣe àfihàn ọkọ rẹ̀ tàbí bàbá ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ni kò jẹ́ ẹnikẹ́ni ní gbèsè àti ṣe àfihàn ayé rẹ̀. Wọ́n láwọn èèyàn ò ní kọjú sí iná tó ń jó wọn lábẹ́ aṣọ tàbí ohun tó ń bá wọn fínra. Dípò bẹ́ẹ̀ táwọn gbajúmọ̀ ni wọ́n máa kọjú mọ́ lórí ayélujára. Ṣùgbọ́n ọ̀tọ̀ lójú táwọn míì fi wo ọ̀rọ̀ yìí o. Wọ́n ní Dayo ti ṣe ìwádìí lórí ọmọkùnrin tó kọ ẹnu ìfẹ́ sí yìí. Ó sì ti rí i pé kò jámọ́ nǹkan kan ló jẹ́ kó gbé àtẹ̀jíṣẹ́ rẹ̀ jáde sórí ìkànnì ayélujára. Wọ́n ní nítorí pé kì í ṣe ọmọ ilé ìgbìmọ̀ asòfin, kì í ṣe sẹ́nítọ̀, kì í ṣe oníṣòwò ńlá tàbí ọ̀rẹ́ Dangote, bẹ́ẹ̀ ni kò sí ní London tàbí Amẹ́ríkà tàbí kó tiẹ̀ jẹ́ ọba aláyé kan. Wọ́n ní tó bá jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn wọ̀nyí ni mi ò ṣe kó gbà ní Dayo máa fọ̀rọ̀ yìí ṣe kò ní tó àṣírí rẹ̀ síta. Wọ́n ní tó bá lọ jẹ́ bọ̀rọ̀kìnní olówó ńlá kan ni dédé la kàn máa rọ́mọ tàbí oyún. Bẹ́ẹ̀ làwọn míì ní ìkọjá àyè gbà lọmọkùnrin yìí ṣe. Bẹ́ẹ̀ ni irọ́ bàǹtàbàǹtà ni àwọn ọ̀rọ̀ tó fi ránṣẹ́ yìí. Wọ́n ní ó kàn fẹ́ jẹ níbẹ̀ ni tó sì jẹ́ pé tó bá ti mú tojú rẹ̀ kúrò níṣẹ́ ló máa di ajá afọ́ tó máa bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n ó ti mófò nítorí pé Dayo kì í ṣerú èèyàn bẹ́ẹ̀. Sẹyin náà ti gbóhun tó ṣẹlẹ̀ láàrin Portable àti Queen Dammy ìyàwó Aláàfin tẹ́lẹ̀ táwọn èèyàn fi ń pariwo pé kò jẹ́ bẹ́ẹ̀. Àṣé lóòótọ́ ni pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ló máa ń rí àti pé níwọ̀n lèèyàn máa ń dá sí ìjà ọkọ àti ìyàwó nítorí pé etí tó bá gbá lọ lè má gbà bọ̀ nígbà tí wọ́n máa fi parí ìjà wọn. Eléyìí ló wá sí ìmúṣẹ láàrin ọmọbìnrin tó ti fìgbà kan jẹ́ olórí láàfin Aláàfin Ọ̀yọ́ àná ìyẹn Dámilọ́lá Adéyẹmí táwọn èèyàn mọ̀ sí Queen Dammy àti ọmọkùnrin olórin ilẹ̀ wa tẹnu kì í sìn lára rẹ̀ ni Habib Òkìkíọlá Badmus tí gbogbo èèyàn mọ̀ sí Portable ọmọ Lálọ́mí. Torí lẹ́yìn gbogbo èébú èpè ìdójútini àti bí Portable ṣe wọ́ Queen Dammy nílẹ̀ tuurutu bí ẹni tí kò jámọ́ nǹkan kan lásìkò tí ìjà burúkú bẹ́ sílẹ̀ láàrin wọn. Ó dàbí ẹni pé àwọn méjèèjì ti ń padà ṣe wọléwọ̀de báyìí o. Kódà àwọn kan ti ń gbé ipò yẹ ẹnu pé ọmọbìnrin náà ti ń fi ọgbọ́n padà sọ́dọ̀ Portable. Bẹ́ẹ̀ náà ní àjọṣepọ̀ ìkọ̀kọ̀ ti tún wà láàrin wọn tó sì ṣeé ṣe kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí gbúrò Queen Dammy lọ́dọ̀ Portable padà láìpẹ́ láì jìnnà rárá tàbí kẹ́ ẹ gbọ́ pé ọmọkùnrin olórin náà ti gbalé tuntun fún un. Ó jọ pé arẹwà tó sáko lọ yìí ti fẹ́ padà wá sílé báyìí o. Ojú gbogbo àwọn mọ̀lẹ́bí orí ayélujára tí wọ́n tutọ́ sókè tí wọ́n fojú gbà níbi oṣù mélòó kan sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí ti padà bó báyìí nítorí pé ọkọ ti tún padà mojú ìyàwó rẹ̀ báyìí. Kódà àwọn èèyàn ní idán ti ń lọ lábẹ́lẹ̀ láàrin wọn. Wọ́n sì ti ń fọgbọ́n jáde báyìí pé kéku ilé kó gbọ́ kó sọ fún tòkó
lákòókò kí àwọn tí kò mọ̀ lọ tètè mọ̀ pé ìfẹ́ borí ohun gbogbo àti pé ìjà ti parí láàrin wọn. Ohun tí ọ̀pọ̀ èèyàn sì ń sọ ni pé tí ọ̀rọ̀ yìí bá padà jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, níbo làwọn agbọ̀rọ̀dọ̀ orí ayélujára àti àwọn gbàrànmí dẹlẹ́rù máa fojú sí, àti pé ojú wo ni wọ́n máa fi wo Dammy pẹ̀lú bí gbogbo wọn ṣe tutọ́ sókè tí wọ́n fojú gbà tí wọ́n gbìjà ọmọbìnrin tó ti fìgbà kan jẹ́ olórí láàfin Ọ̀yọ́ yìí nígbà náà. Ibi tí ọ̀rọ̀ yìí ká wọn lára dé nígbà náà níṣe ni wọ́n dáwó fún ọmọbìnrin láti dúró lórí ẹsẹ̀ rẹ̀ ó sì máa padà sọ́dọ̀ Portable mọ́. Ohun tó ṣẹlẹ̀ ni pé níbi ọjọ́ méjì sẹ́yìn ni Queen Dammy gbé fọ́tò kan jáde sórí ìkànnì ayélujára rẹ̀ tó sì kọ sábẹ́ rẹ̀ pé agbára lọ́balọ́ba ẹwà tí kò lè ṣàláéláé. Ohun tí Dammy kọ sábẹ́ fọ́tò rẹ̀ nìyí tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní fi ìfẹ́ hàn sí àwọn fọ́tò náà. Ṣùgbọ́n ohun tó pe àkíyèsí àwọn èèyàn ni bí Portable ṣe fẹ́ràn fọ́tò yìí. Pabambarì rẹ̀ ni bí Portable ṣe lọ sí abala àríwísí ìyẹn comment section tó lọ fi àmì ọkàn síbẹ̀ èyí tó túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ rẹ̀. Ìyàlẹ́nu ńlá àti ìjọlójú ni eléyìí jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó rí i. Wọ́n ní kí ló tún pa Portable àti Queen Dammy pọ̀ lẹ́yìn tí àwọn méjèèjì ti dàrú wọ́n sì ti ní àwọn ò lè padà sọ́dọ̀ ara wọn mọ́ láéláé. Bí ẹ ò bá gbàgbé láìfù kan tí Queen Dammy ṣe lórí ìkànnì ayélujára TikTok rẹ̀ ló dá wàhálà sílẹ̀ láàrin òun àti Portable tí ọmọkùnrin tó bá ń pe ara rẹ̀ ní wèrè olórin náà fi ń bàjà pé ìyàwó ilé ni. Ó ní kò yẹ kó máa ṣerú ètò yìí lórí ayélujára àti pé òun ti sọ fún un láìmọye ìgbà pé òun kò fẹ́ kó máa ṣe bẹ́ẹ̀. Lásìkò tí Queen Dammy ṣe láìfù rẹ̀ lọ́wọ́ ni Portable já wọlé sórí láìfù náà tó sì faraya fún un gidigidi. Ìjà yìí sì lè débi pé ó fa ìpínyà láàrin àwọn méjèèjì nítorí pé níṣe ni Portable jáde tó sì yẹ̀yẹ́ ọmọbìnrin yìí pàápàá jùlọ lẹ́yìn tí ọmọbìnrin yìí kó ẹrù rẹ̀ jáde nínú ilé tí Portable gbà fún. Portable náà sì lọ kó gbogbo nǹkan tó rà fún bẹ́ẹ̀ ló tún lọ já ṣọ́ọ̀bù tó gbà fún tó sì kó àwọn ẹrù tó wà níbẹ̀. Nígbà tí Portable ń kó àwọn ẹrù yìí lọ́wọ́ ló ní gẹ́gẹ́ bí aláṣẹ́wó ni òun pàdé ọmọbìnrin yìí tó sì ní gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tó lọ ń kí Aláàfin àná ìyẹn ọba Adéyẹmí ló ti bá ọmọbìnrin yìí lájọṣepọ̀ tán nígbà tó fi wà láàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí olórí. Irú àwọn ọ̀rọ̀ báyìí lóríṣiríṣi ni Portable sọ nípa Queen Dammy. Láàrin gbogbo eléyìí náà ni Portable fẹnukò tó sọ pé òun gba ilé tó ní POP fún ọmọbìnrin yìí tí kò sì sí irú rẹ̀ nílùú Ìbàdàn tó ti wá. Ọ̀rọ̀ tí Portable sọ yìí bí àwọn ọmọ Ìbàdàn nínú gidigidi. Kódà níṣe ni wọ́n sọ pé àwọn kò gbọdọ̀ jápẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ nílùú Ìbàdàn mọ́. Ọ̀rọ̀ náà sì lè débi pé kódà ó ṣe àkóbá fún òde eré kan tí àgbà olórin fújì ilẹ̀ wa Táyé Currency pè sí nílùú Ìbàdàn nígbà náà. Yẹ̀yẹ́ tí Portable fi Queen Dammy ṣe yìí kì í ṣe kékeré rárá. Níṣe ló tún jáde tó ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà ìyẹn 50,000 naira ní àwọn ará Lẹ́kì tó lọ bá lẹ́yìn tó kúrò lọ́dọ̀ òun fi yá ní ìyàkúyà. Wàhálà náà sì pọ̀ débi pé Queen Dammy dákú lórí ọ̀rọ̀ yìí tí àánú rẹ̀ sì ṣe àwọn èèyàn lórí ayélujára débi pé níṣe làwọn kan gbé lọ sórí ìkànnì ayélujára wọn tí wọ́n gbé sórí ètò táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní dáwó fún un pé kó lọ fi bẹ̀rẹ̀ okòwò kan kó máa ṣe. Wọ́n ní kò gbọdọ̀ lọ́dọ̀ Portable mọ́ pé kó gbàgbé nípa rẹ̀ pátápátá. Ìyá ọmọbìnrin tiẹ̀ jáde nígbà náà láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tó ní òun ti kékeré ní òun ti sọ ṣùgbọ́n níṣe ni Queen Dammy ya létí lápá ọmọ tí kò sì gbọ́ ọ̀rọ̀ sí òun lẹ́nu rárá. Ní ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ ti rí ohun tí ojú ọmọ aláìgbọràn máa ń rí ó ti dájú pé ó ti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni kò lè padà sọ́dọ̀ Portable mọ́ láéláé. Queen Dammy fúnra rẹ̀ tiẹ̀ lọ síbi ìfọ̀rọ̀wérọ̀ kan lẹ́yìn tí gbogbo rògbòdìyàn yìí ṣẹlẹ̀ tó ní ọ̀sán àti òru ni òun àti ọmọkùnrin olórin tí àwọn èèyàn tún máa ń pè ní ìdààmú àdúgbò yìí. Fún ìdí èyí àwọn ò lè pàdé mọ́ láéláé. Èyí ló jẹ́ kó máa ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu nígbà tí wọ́n rí tí Portable tún wá fìfẹ́ hàn sí fọ́tò rẹ̀ ó sì tún fi ara balẹ̀ fi àmì ìfẹ́ sí abala àríwísí rẹ̀ torí pé nígbà tí gbogbo rògbòdìyàn yìí ṣẹlẹ̀ àwọn méjèèjì ò tẹ̀lé ara wọn mọ́ lórí ìkànnì ayélujára kódà gbọ́ pé wọ́n búlọ́ọ̀kù ara wọn. Àwọn èèyàn ní ó dàbí ẹni pé Portable àti ọmọbìnrin yìí ti tún bẹ̀rẹ̀ sí ní jẹsẹ́ ara wọn lẹ́yìn gbogbo bó ṣe fọ́nu tó ṣe ìlérí pé òun kò ní dé ọ̀dọ̀ Portable mọ́ láéláé àti pé òun kò lè fẹ́ padà mọ́. Wọ́n sì sọ pé ohun ìtìjú ni pé ó tún padà sọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n ohun tí àwọn kan sọ ni pé tí obìnrin bá ti ya lápámásìṣẹ́ ó jẹ́ ọ̀lẹ afààjò tó fẹ́ràn owó ìfà kò sí kí irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí Queen Dammy yìí má ṣẹlẹ̀ sí i. Ní owó Portable ló ranjú mọ́ tí òun pàápàá fúnra ara rẹ̀ kò sì dára rẹ̀ lójú láti ṣiṣẹ́. Àti pé lẹ́yìn gbogbo ìtìjú tọmọkùnrin yìí ti kó bá. Tó bá lọ jẹ́ pé òótọ́ ni pé ó ti padà sọ́dọ̀ Portable á jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ dàbí ajá tó padà sídìí èébì rẹ̀. Ṣùgbọ́n ohun tó jájù nínú gbogbo eléyìí ni pé ó dàbí ẹni pé ìjà tó wà láàrin Portable ọmọ Lálọ́mí àti olólùfẹ́ rẹ̀ Queen Dammy ti lọ sódò lọ́mú mi báyìí. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìfọ̀kànbalẹ̀, ojú òní pọ́n yín o. Tọ́lójú owó ìpọ́n dàda kò sí epo ìtàyìn lórúkọ tá a mú sẹlẹ́dẹ̀ ìjáró ó ní ẹ̀ ní fìnira ṣayé. Níbi tójúmọ́ ti mọ́, ibi tílẹ̀ ti ń sú, ibi tẹ́ ẹ ti ń sùn, ẹ̀ ní jílé kú lọ́wọ́ o. Adé ìdásọ ọ̀daràn ẹ̀ ní dáràn ayé o. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Aṣíwájú Ìyálóde ní ìlú Pàṣà. Mo jẹ́ ìyálóde ní Ọ̀yọ́ State fún àwọn Àgbẹ̀kọ̀yà
mo jẹ́ ìyá lájẹ́ Ọ̀yọ́ empire, mo jẹ́ ìyá mọ̀kun àgbáyé, èmi náà nìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin. Ẹ kú ojúmọ́ ayọ̀, ojúmọ́ ire o. Ojú tó mọ́ yín lónìí ẹ̀ní jáde lékú lọ́wọ́. Mo wá pè wá sákìyèsí pé ewé ń bẹ o fẹ́ni tó bá mọ̀ ọ́n lò. Ṣé ẹ rí eléyìí ìpara ẹ̀yọ́nú ni, ìpara àánú, ìpara ẹ̀yọ́nú. Ń ṣiṣẹ́ fájé, ìwọ tó gbé ṣọ́ọ̀bù kalẹ̀, ìwọ tó ní ṣọ́ọ̀bù, ìwọ tó ń wá gbéga, ìwọ tó fẹ́ dépò kan. Ọkùnrin lè lò fóbì, obìnrin lè lò fọkùnrin, wọ́n mọ̀ nífẹ̀ẹ́ rẹ ni. Gbogbo ibikíbi tó bá ń dé, ò ní rí wàhálà kankan. Ṣé ẹ rí ìpara yìí náà ọ̀fà ni. Ẹlòmíì gbogbo ara ọmọ ta, nǹkan mọ̀ sọ kúlúkúlú, ọ̀fà ní ṣiṣẹ́ fún. Ṣé ẹ wá rí ọṣẹ yìí? Ọṣẹ ṣe mí kó kúrè. Dèdè ń tọ́ ọba rò náà lọ́ọ̀gbà. Bọ́ bá ní kó kú, ìwọ ní ó kù. Tọ́ bá ní kíní kó ṣe, ló ṣe. Ẹ̀ẹ̀mejì lóṣù lèèyàn wẹ̀. Nǹkan ń bẹ bí ẹ bá rìn dé lòpin ìran. Àìrìn jìnnà ní òjì arábù kí ọ̀kẹ́rẹ́ béèyàn bá rẹ gbọ́ kí yóò rí sọ́jà ẹyẹ. Ṣé ẹ rí ọṣẹ yìí? Ọṣẹ ajé ni. Kò sí bó ṣe máa wẹ̀ tó ní rájé jẹun, tó ní rájé lò. Bó o ti lówó tó máa wẹ̀, gbá lè rí ọmọ ilé sí ni. Èlé lobìnrin ra nǹkan ọbẹ̀ lọ́jà. Bó o tí ì ní rà máa wẹ̀. Ó lè sí lówó, ó lè sí lọ́mọ, ó lè sí lálàáfíà, ó tún fi ìnira ṣayé rẹ mọ́. Ṣé ẹ rí ọṣẹ èyí? Ọṣẹ ajógo rèé o. Ọṣẹ ají ògo rèé. Ẹni tégùn bá ń bẹ lórí ẹ̀, ègún elégùn, èpè elépè, ègún tó mọ̀ gbà tí ẹ ń dá. Ó wẹ̀ ègún burúkú padà. Ọṣẹ ègún rèé o. Wọ́n ti fa àwọn àdìrádìran wa ré ni. Ègún burúkú ó kó ilé ayé rẹ. Ṣé ẹ rí ọṣẹ eléyìí àtúndè ni? Ìwọ tó ń jẹun látojú oorun, ìwọ tó ń lálàkálà, ìwọ tó ń bómi lásìpọ̀, tó ń forí kó jàǹkáwọ̀, bọ́ ọba ti ní lọ tó bẹ̀rẹ̀ sí ní wẹ̀, o tó ń rí wàhálà kankan mọ́, o tó forí kó nǹkan kan mọ́. Torí ẹni tí máa ń bómi sùn lójú oorun, ẹni tí ń fojú kó jàǹkáwọ̀, ẹni tí ń jẹun látojú oorun, ó dàbí ẹni wọ́n gbá pẹ̀rẹ̀ ajáde síwájú tí ń pọnmi sí ikú lè kún. Ayé ò ní gbogbo rẹ lò. Ṣé ẹ rí ọṣẹ eléyìí tí mo gbé dání? Ẹ bá wò dáadáa, ẹ rí ibi tá a ṣe sí. Ṣó ti yé yín? Tó o bá bẹ̀rẹ̀ sí wẹ̀, tó o rà á, tó ń wẹ̀, ọ̀nà ó là fún ọ. Ọ̀nà ó là fún ọ lọ́pọ̀lọpọ̀. Bó o ti ní kò ní tán, bó o tí ì ní kò ní tán o. Ṣé wá rí nǹkan òkìkí lèyí o? Ìwọ tó ń wó kìkì, o fẹ́ dolókìkí, ò ń kọrin ni, olóòtẹ́ẹ̀lì ni, olóṣèlú ni ọ́ ni, òun wá pò kan ni. Gbogbo ayé ni wọ́n mọ̀ káàkiri àgbáyé. Ẹ wá jẹ́ ń fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08059856632. Lẹ́ẹ̀kan sí 08059856632. Orúkọ mi ní Ìyálóde, aṣíwájú Ìyálóde Ìpàṣà, Ìyálóde Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ State, Àyọ̀kẹ́ Olórìṣà, aṣíwájú Ìyálóde. Àdúrà yín ó gbà o. Mo wà ní Ọ̀yọ́ Aláàfin. Kò sí gbogbo ibi tó bá ti ń bọ̀ láti gbogbo àgbáyé, tó bá ti dé Ọ̀yọ́ gangan bọ́lẹ̀ Lówódé lọ́yọ̀ọ́, kó o gbé ọ̀kadà pé òun lọ ilé ìyá gbogbo lọ́yàgbẹ́, bọ́ ọ̀rọ̀ ọmọ ọdún 4 yóò mọ ọdọ́dọ̀ mi. Ẹ ní fìnira ṣayé o. Àdúrà yín ó gbà o.